Jonathan kìlọ̀ fún Tinubu ohun tó ń ṣẹlẹ̀ yìí ò dáa kí Tinubu ṣọ́ra ẹ̀. Àfi kí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ṣọ́ra ẹ̀ gidigidi nítorí ohun tó ń ṣẹlẹ̀ yìí kò dáa rárá fún orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni kò dára fún Tinubu tó jẹ́ ààrẹ, nítorí Nàìjíríà kì í ṣe ibi tí èèyàn ti lè ṣe irú ohun tí wọ́n ń fẹ́ ṣe yìí. Bí èèyàn bá dán wò tọ̀hún yóò dán tán o. Ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan Goodluck Ebele Jonathan ló ń ṣèkìlọ̀ báyìí fún aṣíwájú Tinubu pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò dáa. Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀? Jonathan ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí Tinubu àti ẹgbẹ́ APC ń gbà báyìí tí wọ́n ń fẹ́ dọ́gbọ́n sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan níbi tí yóò ti jẹ́ APC nìkan lókù tí gbogbo ọmọ Nàìjíríà yóò máa ṣe. Ọkùnrin náà ní ohun tó léwu ni pé tí Tinubu bá sì fààyè gba irú ẹ̀ tàbí tó bá jẹ́ òun gan ló ń rúná sí ìgbẹ̀yìn ọ̀rọ̀ náà lè má dáa fún Nàìjíríà rárá. Ó ní kò sí ibi tí wọ́n ti ń ṣe orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan mọ́. Bí ààrẹ tiwa bá sì fààyè gbà ní Nàìjíríà kó má jẹ́ nǹkan tí ò dáa ni yóò ti díẹ̀ yọ. Ẹni tí ọ̀rọ̀ tí Jonathan sọ yìí kò bá yé, ohun tí yóò ti ẹnu wọn jáde ni pé àfọ́jú da ẹ̀kọ́ ti ẹnu, ìwọ ní kó máa wo tiẹ̀. Bó bá ṣe pé ó ríran ni, ǹjẹ́ yóò da ẹ̀kọ́ ti ẹnu ń dán? Àwọn tí wọ́n bá sọ báyìí yóò máa rántí bí àwọn gómìnà ṣe kúrò lẹ́yìn Jonathan nígbà tí òun náà ń ṣèjọba ní 2014 tí wọ́n sì so pàǹpá tí wọ́n gbàjọba náà lọ́wọ́ ẹ̀ ní 2015. Wọn yóò sì máa ní tó bá jẹ́ ó múra sí ọ̀rọ̀ ara ẹ̀ báwọn Tinubu ṣe ń ṣe yìí ni, tó bá jẹ́ òun náà kó àwọn gómìnà tinú ACN àti ti ANPP ìgbà náà ni, àdánwò tó bá nígbà náà ìbá ti bá a. Àmọ́ àwọn ọlọ́gbọ́n nìkan ni wọn yóò mọ̀ pé ọ̀rọ̀ ló bá ọlọ́gbọ́n tó dòmùgọ̀, àti pé tí irú Jonathan bá sọ̀rọ̀ nídìí ètò ìjọba tàbí nípa ọ̀rọ̀ ìlú nítorí ojú ẹ̀ ti rí òkun ó ti rí ọ̀sà, ohun tó bá sọ yìí àfi káwọn èèyàn gbé e yẹ̀wò dáadáa. Ohun tí àwọn olórí orílẹ̀-èdè àgbáyé ṣe ń wá kiri rèé, nítorí àmọ̀ràn tó bá fún wọn lórí ìjọba ọ̀kan ọ̀nà ní máa bọ́ sí, nítorí kì í ṣe ọ̀rọ̀ àṣẹ tàbí wọ́n ní wọ́n pé ló ń sọ ohun tí ojú ẹ̀ ti rí ló fi ń sọ̀rọ̀. Ṣé ojú tó bá ti rí òkun ti rí àgbá omi? Ojú tó bá ti rí ọ̀sà ti rí àgbá odò? Ohun tí ojú Jonathan ń rí nílé ìjọba Nàìjíríà kò fẹ́rẹ̀ sí olórí ìjọba tí ojú wọn máa ń rí irú ẹ̀. Ohun tó fi jẹ́ àríkọ́gbọ́n àti àwòkọ́ṣe ní ìjọba Jonathan ní Nàìjíríà nìyí fún àwọn olórí orílẹ̀-èdè tó bá fẹ́ ṣe àṣeyọrí. Ohun tí èèyàn sì gbọ́dọ̀ ṣe ka ọ̀rọ̀ tó bá sọ sí náà nìyẹn. Nítòótọ́ ọ̀rọ̀ àwọn òṣèlú àti àwọn ọ̀jẹ̀lú tí wọ́n rọ́wọ́ inú ẹgbẹ́ APC báyìí ohun tó ń kọ àwọn èèyàn lóminú ni. Lójoojúmọ́ ni kinní náà ń le sí i. Bó sì tiẹ̀ jẹ́ gbogbo ayé ló mọ̀ pé irọ́ burúkú làwọn tí wọ́n ń fi ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀, pàápàá àwọn tí wọ́n fi PDP sílẹ̀ ń pa, tí wọ́n sọ pé ìjà wà nínú ẹgbẹ́ náà làwọn ṣe ń kúrò níbẹ̀. Síbẹ̀ wọn kò dẹ́kun irọ́ wọn o. Gbogbo ọ̀nà ni wọ́n sì ń wá láti wọ inú APC, nítorí níbẹ̀ ni ọbẹ̀ wà lásìkò yìí, níbi tí àwọn olóṣèlú ti fọ ìṣáàsùn sílẹ̀ tí wọ́n sì ń wá èlò ọbẹ̀ tí wọn yóò kó sínú ẹ̀ fún jíjẹ tiwọn nìkan. Láti ìgbà tí àwọn Nasiru El-Rufai ti bẹ̀rẹ̀ ìwà náà, tí Nyesom Wike gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ àti Ayọ̀ Fáyọ̀ṣe tí Èkìtì sì ti kọ̀dé síta tí àwọn ń tọ̀ sínú ilé, láti ìgbà náà làwọn olóṣèlú inú PDP ti ń rọ́ tìkẹ́tìkẹ́ lọ sínú APC. Bí àwọn èèyàn sì ti ń bú wọn pé aláìní tìjú ni wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n ra fìlà mọ́rí tí wọ́n jù pàkọ́ sẹ́yìn tí wọ́n ń kọrin ìpàkọ́ ògbọ́sùtì, orí ẹlẹ́gàn ló bàjẹ́ jàre. Ohun kan tí yóò fi hàn gbogbo ayé pé kò sí yàtọ̀ nínú àwọn olóṣèlú Nàìjíríà àfi tí a bá ń tan ara wa jẹ náà ló ń ṣẹlẹ̀ yìí. Ó sì hàn pé kò sí ohun kan náà tó pa wọ́n pọ̀ ju pé ibi tí ọbẹ̀ bá ti dùn, níbi tí wọ́n bá ti ń rí jẹ, ibi yòówù tí agbára ìjọba bá wà, níbẹ̀ ni wọn yóò rọ́ lọ ní tiwọn. Bí ẹ bá wo àwọn èèyàn tí wọ́n ń jápa wọ̀nyí, kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, nítorí bí Yorùbá ti ń ya kúrò nínú ẹgbẹ́ PDP bẹ́ẹ̀ ni àwọn Haúsá ń lọ lọ́pọ̀ yanturu, bẹ́ẹ̀ ni àwọn Ìgbò náà. Paríparí ẹ̀ sì ni pé inú ẹgbẹ́ òṣèlú APC náà ni gbogbo wọn ń rọ́ lọ. Ìtumọ̀ èyí ni pé kò sí olóṣèlú Nàìjíríà
tí fẹ́ ṣe òṣèlú alátakò nítorí kò sí oúnjẹ gidi kan nídìí àtakò. Níbi tí ìjọba àpapọ̀ bá kọ̀dí sí, níbẹ̀ ni owó wà, níbẹ̀ ni oúnjẹ wà, níbẹ̀ ni kọ́ńtíráàtì wà lóríṣiríṣi. Nítorí ẹ̀ ló sì ṣe jẹ́ pé níbẹ̀ làwọn olóṣèlú wa máa ń rọ́ lọ. Èyí ni pé àdàbà kò wá oúnjẹ sọ́fun òròfó, kálukú ẹyẹ ń wá ohun tí yóò jẹ kiri ni. Nígbà tí ojú bá pofírí, tí nǹkan bá fẹ́ dàrú mọ́ àwọn olóṣèlú wọ̀nyí lọ́wọ́, ni wọn yóò máa pariwo pé àwọn èèyàn àwọn nílé, àwọn alátìlẹ́yìn àwọn ni wọ́n ní kí àwọn máa lọ sínú ẹgbẹ́ APC. Bẹ́ẹ̀ ohun tí wọ́n ń sọ fún ìwọ̀nba àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ń retí tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n ń há fún wọn nìyẹn. Àmọ́ ó jọ pé ní báyìí ojoojúmọ́ lójú àwọn ọmọ Nàìjíríà pàápàá ńlá sí i, nítorí gbogbo àwọn tí wọ́n ti ṣépè fáwọn tí wọ́n ń ṣe APC, gbogbo àwọn tí wọ́n ní ẹgbẹ́ náà kò ní láárí, kò fẹ́ràn àwọn ọmọ Nàìjíríà, kò ṣe oore fáráàlú, inú ẹgbẹ́ náà ni wọ́n ń rọ́ lọ yìí. Ohun tí ọ̀pọ̀ èèyàn sì ṣe ń pè wọ́n ní òṣèlú aláìnítìjú, ẹlẹ́nu màrímà jẹ nìyẹn. Pẹ̀lú ẹ̀, ìyẹn kò dá àwọn èèyàn náà dúró. Bí a ti ń sọ̀rọ̀ yìí, yàtọ̀ sí Wike àti Fáyọ̀ṣe tí wọ́n wẹ̀wù PDP tí wọ́n jókòó síwájú ilé APC tí wọ́n ń jẹ sàrá. Gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Ohun ti ní Tinubu lòun fẹ́ ṣiṣẹ́ fún ní tòun, bẹ́ẹ̀ PDP ni o. Ó sì ti lọ sọ́dọ̀ Tinubu láti lọ kí ikú iṣẹ́. Ó sì dájú pé kò ní pẹ́ tí yóò fi jápa. Bó bá sì jápa báyìí, inú APC ni yóò já putuputu sí. Bẹ́ẹ̀ ni gómìnà ti ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori, òun náà ti lọ sí APC pẹ̀lú gbogbo àwọn kọmíṣánná ẹ̀ àti ẹni tó ṣe igbákejì Àtíkù Abubakar lásìkò tí wọ́n ń du ipò ààrẹ ní 2023, Ifeanyi Okowa. Bákan náà ni Olúwọlé Òkè ti PDP tó ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ l'Àbújá tó kúrò nínú ẹgbẹ́ tó ti wà tó ń jẹ gbàlàmù láti bí 20 ọdún tó wá sáwọ inú APC kí oúnjẹ náà lè máa pọ̀ sí i. Ẹni tó sì du ipò gómìnà ìpínlẹ̀ Èkó lórúkọ PDP, ìyẹn Jandor, ti fi ẹgbẹ́ sílẹ̀ o. Òun náà ti rí Tinubu ló bá dọmọ APC padà. Díẹ̀ nínú àwọn ọmọ Yorùbá àti Ìgbò tí wọ́n ti kúrò nínú PDP tí wọ́n gba inú APC lọ nìyẹn. Àwọn ọmọ ilẹ̀ Haúsá náà wà níbẹ̀ o. Ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n ti lọ tí ọ̀rọ̀ wọn sì ya àwọn èèyàn lẹ́nu gidigidi ní Adamu Alero, ọmọ ẹgbẹ́ PDP láti ọjọ́ tó ti pẹ́ wá. Wọ́n jọ dá ẹgbẹ́ náà sílẹ̀ ní o. Níbẹ̀ ló sì ti ṣe gómìnà láti ọdún 1999 títí di 2007. Ọdún 8 ló lò ní ìpínlẹ̀ Kebbi yìí gẹ́gẹ́ bí gómìnà wọn. Nígbàrà tó kúrò ní gómìnà ló kọjá sílé ìgbìmọ̀ asòfin àgbà Senate ní 2007 yìí kan náà. Níbẹ̀ ni ààrẹ Umaru Yar'Adua sì ti yọ jáde tó fi ṣe mínísítà fún ìlú Àbújá. Ó sì wà níbẹ̀ láti 2008 títí di 2010 nígbà tí Yar'Adua dágbére fáyé. Lẹ́yìn náà ló tún padà wọ ilé ìgbìmọ̀ asòfin. Ó sì wà níbẹ̀ láti ọdún 2015 títí di àsìkò tí a wà yìí. Èyí já sí pé ẹlẹ́ẹ̀kẹrin rèé tí yóò wọ ilé ìgbìmọ̀ asòfin lórúkọ PDP lẹ́yìn tó ti ṣe gómìnà tán. Pẹ̀lú gbogbo èyí, Alero kò lè dúró nínú ẹgbẹ́ PDP láti tún ohun yòówù tó bá bàjẹ́ níbẹ̀ ṣe. Ó sá kúrò nínú ẹgbẹ́ náà lọ́sẹ̀ tó kọjá yìí. Ó di wọ̀ nínú APC. Òun àti àwọn asòfin tó ń ṣojú ìpínlẹ̀ wọn ní Àbújá. Kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀ wọ́n ti pa ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ wọn, ìyẹn Kebbi. Ohun tí Goodluck Jonathan wá ń sọ nìyí pé kì í ṣe pé àwọn èèyàn tó ń rọ́wọ́ inú ẹgbẹ́ òṣèlú yìí fẹ́ràn àwọn èèyàn wọn tàbí ìpínlẹ̀ wọn. Ìmọ̀tara wọn nìkan ni wọ́n ń bá wọbẹ̀. Bí inú APC bá sì ń dùn pé àwọn ń kó irú àwọn aláìnítìjú yìí mọ́ra, tí Tinubu fúnra ẹ̀ kò sì fura, ohun tó lè dojú ìjọba òun fúnra ìdí ni. Nítorí ẹgbẹ́ òṣèlú wọn náà ti fẹ́ di onírúurú ọbẹ̀ gbẹ̀gìrì. Kò sì sí ohun tí ìyẹn lè mú wá ju ìparun lọ. Bí ẹnìkan bá sì wo ohun tó ń ṣẹlẹ̀ yìí, àwọn olóṣèlú tí wọ́n ń pè ní Hungry Lion, àwọn ni wọ́n ń fi ẹgbẹ́ wọn sílẹ̀ tí wọ́n ń sáwọ inú ẹgbẹ́ míì yìí. Tí alága APC Abdullahi Ganduje sì ń lérí kiri pé gbogbo àwọn gómìnà ni yóò di APC tán. Àmọ́ bí gbogbo gómìnà Nàìjíríà bá di APC tán, àjẹ́ pé gbogbo orílẹ̀-èdè náà ti di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo nìyẹn. Kò sì sí ibi tí wọ́n ti ń ṣe eléyìí tí òṣèlú wọn láṣeyọrí kan. Bẹ́ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí ṣe wí. Jonathan lóhun tó ti dáa jù ní kí ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi wà.
kí àwọn tí wọ́n fẹ́ jọ ṣe àjọṣepọ̀ nítorí ẹ̀sìn wọn ṣe bẹ́ẹ̀, bóyá kìrìsìtẹ́nì ni wọ́n o tàbí mùsùlùmí tàbí ẹlẹ́sìn àbáláyé, kí àwọn tí wọ́n jọ fẹ́ ṣe àṣepọ̀ nítorí ẹ̀yà wọn ní tiwọn, kí àwọn náà ní tiwọn kí wọ́n ṣe bẹ́ẹ̀, bóyá yorùbá tàbí ìgbò tàbí haúsá tàbí ìjọ tàbí efik tàbí fúlàní tàbí àwọn kànúrì. Àwọn tí wọ́n bá fẹ́ ṣe nítorí ètò ọrọ̀ ajé tàbí nítorí ohun míì, gbogbo àwọn yìí gbọ́dọ̀ láǹfààní láti wọ inú ẹgbẹ́ òṣèlú tó bá wù wọ́n. Àmọ́ tí ẹgbẹ́ òṣèlú kan bá wá torí pé òun wà níjọba tó ń lo owó, tó ń lo agbára gírímọ́káyì láti já àwọn èèyàn gbà sínú ẹgbẹ́, ìgbẹ̀yìn ẹ̀ kì í dáa rárá o. Ó ní ẹgbẹ́ APC ló wà níjọba lónìí. Ohun tó sì dáa jù náà ni kó ní ẹgbẹ́ alátakò, nítorí ẹgbẹ́ alátakò kì í ṣe ẹgbẹ́ aburú, ẹgbẹ́ tó máa ń lé ìjọba tó bá wà lórí àlééfà léré láti lè ṣe dáadáa ni. Ó ní ìjọba tí gbogbo olóṣèlú bá ń pariwo pé ìjọba tó dáa jù lọ nìyẹn, tí wọ́n sì ń sá lọ sínú ẹgbẹ́ òṣèlú ìjọba bẹ́ẹ̀, ó yẹ kí wọ́n fura pé àwọn ẹlẹ́tàn nìyẹn, torí kò síjọba kan tó dára tán láyé. Ọ̀rọ̀ náà kára bí Kwankwanso ti Kánò lára, nítorí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ tó lọ sílé ìgbìmọ̀ asòfin lórúkọ ẹgbẹ́ wọn, ìyẹn NNPP, Kawu Sumaila náà ti jápa, ó ti lọ sínú APC. Ìyẹn ni Kwankwanso sọ pé kò sí ìwà ọ̀dàlẹ̀ tó burú ju kí ẹni tí wọ́n yàn sípò kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó yàn sípò lọ, kó sì fi àwọn èèyàn tí wọ́n yàn sípò náà sílẹ̀, kó gba inú ẹgbẹ́ òṣèlú míì lọ. Kwankwanso ní níbi tí òfin bá ti ṣiṣẹ́ dáadáa, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ lójú ẹsẹ̀ ni, nítorí ó ti dalẹ̀ àwọn tí wọ́n gbé sípò náà. Àmọ́ àwọn kan ní ọ̀rọ̀ náà pàápàá ò dùn lẹ́nu òun náà, pé kinní náà kàn ká a lára lásán ni, pé ṣe bí inú ẹgbẹ́ PDP kan náà ní gbogbo wọn jọ wà, tóun náà ti ṣe gómìnà lẹ́ẹ̀mejì, tó ṣe mínísítà, kó tó wá lọ sínú APC, tó tún wá tinú APC yìí kan náà lọ sínú NNPP báyìí. Wọ́n ní kí ló wá ń pariwo sí o, nígbà tó jẹ́ ohun tí òun náà ń ṣe làwọn ọmọọṣẹ́ ń ṣe. Jonathan ti kìlọ̀ ṣá o, bóyá àwọn tó bá sọ̀rọ̀ yóò wá gbọ́ tàbí wọn ò ní gbọ́ lẹ́nìkan kò mọ̀. Àmọ́ ní báyìí alágẹmọ ti bímọ ẹ̀ náà o, àìmọ́jó wá kù sọ́wọ́ ọmọ alágẹmọ. Ọláyíwọlá Alága ló ṣe ìwádìí ìjìnlẹ̀ ọ̀rọ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.